فياضة رحمتي بمحيي الدين سائل المتواصل وأصحابه والوالدين وإن ألوا وقرباه والولدان أسفل أسفل وأنت لنا كنز وعز وملجح ونجح لمحمول وفتح لمكفال حوائج في الدنيا بجايك عجلت وعاجلة أخرى ليوم مؤجل فصل أبو الأودي ما ذكرتك وهدني بمصباح نور العلم في كل مشكل وعند فراق الروح كله مشاهدا ليشهد به توحيد قلبي ومكوال إذا لم تكن لي في الشدائد أدة فمن يا شفيع المذنبين يكون لي وصلى ومن لج وبكم تحت مجلجل وما سجفت ورق الأمايم في الحمام وقردكم ريو لتجريد بلبل صلاة تؤديه كل حقك رفعة ومجدا وتفضيلا ولا كل أفضل وتشمل من والاك نصرا وهجرة وكل محبي للصحابة أولي وكل محبي للصحابة أولي إلهي ترى وفقري وفاقتي لا جات الخفية تسمع إلى من أسير ذليل خائف لك أخضع إلهي إذا لم تعفو عن غير محسن فما لمسيء بالهوى يتمتع إلهي ترى حالي وفقري وفاقتي لا تلمنا جات الخفية تسمع إلهي وخلاقي وحرزي وموئلي إليك لدى الإعسار واليسر أفزع إلهي لئن جلت وجمت خطيئتي فعفوك عن ذنبي أجل وأوسع فسبحان الذي عرف مطالبنا كذا هدفا لأنت إلهنا المعطي تفوق صفات من وصفا بقدرته تجلى من رأينا أنه شرفا بقدرته تجلى من رأينا أنه شرفا
gbogbo àwa tí àánú Ọlọ́run ní kí a jọ wà níbí níwájú bàbá wa àgbà Grand Imam ẹ ti kíní tiẹ̀ kó sọ̀rọ̀ ní gbogbo ilẹ̀ Ọ̀ṣun tí ilẹ̀ kódà débi tí wọn ò tí ì kọ́lé dé tí bá sì ń jẹ́ ilẹ̀ Ọ̀ṣun yìí bàbá ní ń pàṣẹ bẹ̀ bàbá ìfẹ̀yìntì ẹ dákun. Fasabiha. Àṣẹ ti dúró de wọn bẹ̀ kẹ́tì kan tó lọ kọ́lé síbẹ̀. Kódà tí ó gbàṣẹ tí ń yọ yídì kí tó kí tiẹ̀ tán kó tó da aago 8 bóòrù ní kí ni kò yé a. Bó ṣáájú tí ń kí ní wákàtí 10 ẹ̀yìn yín náà ló ti kírun. Bẹ́ẹ̀ni. Fasubhana man a'taka ilman ma'a tuqa. La jami'u illa wali fihi. Wala jami'u illa fawali fi khutbati. Rárá. La jami'u illa wali fihi minbaru. ولا منبر إلا ولي فيه خطبة. ولا جامع إلا ولي فيه منبر. ولا منبر إلا ولي فيه خطبتي. Bàbá Imam. Àbí yín ló sọ̀rọ̀ ọ̀hún. فلا جامع إلا ولي فيه منبر. Gbogbo mọ́sálásí kéréje lẹ́ni mímbàrí níbẹ̀. Wala minbarun illa wali fihi khutbati. Gbogbo ibi tí wọ́n ti wá sí àyù ànásù kí wọ́n tó ké tiẹ̀ lẹ́ ti ké tìín. Today ni Grand Imam. Imam of all imams. Wala jami'u illa wali fihi minbarun. Imamul a'imma. Wala minbarun illa wali fihi khutbati. Ìmáàmù tọ́rọ̀ bá kẹ̀kí tán táwọn yòókù ó tún máa tò lẹ́yìn wọn. Imamun imamun tahirun wa mutahhirun. Bàbá Imam kálukú ó máa lo ìjẹ́ ìmáàmù ẹ̀ nígbà tí ẹ bá ara wọn ṣẹ́tẹ̀ tí jòkó. Mughithun liman dhaqat alayhi al-madhahibu. Wọn ò lè tí mọ̀ pé ju àwọn lọ torí ìjọ ò tí ì fẹ́ yọ wọn. Ǹjọ́ tí wọ́n bá fara káàsá ó wà á sáwá ọ̀dọ̀ grand. Ìgbà lẹ́ẹ̀ mọ̀ pé nǹkan pèrè ní ìmáàmù ni tó bá dá ọ̀ràn kò tó tán. Imamu rumamu tahirun wa mutahhirun. Gbogbo ẹjọ́ ń kí ìjímọ̀ kéréje ẹ má sàrífín ìmáàmù àgbà. Ǹjọ́ tẹ́ ẹ bá fẹ́ dá fìrì lórí afárá lẹ̀ mọ́ rí àfín. Ǹjọ́ tẹ́ ẹ bá gùn tó bá yí ẹni tí ó fọ tẹ̀yìn nídìí ẹ̀ máa wà ká. Mughithun liman dhaqat alayhi al-madhahibu. Mọ̀kẹ́mọ̀kẹ́ là á jẹlẹ́dẹ̀ tìkọ̀tìkọ̀ là á sanwó ẹ̀. Mughithun liman dhaqat alayhi al-madhahibu. Mo kí gbogbo kábínẹ̀tì yín àwọn ọmọ yín torí ìjòyè yín kọ́ ni wọ́n ọmọ yín náà ti máa ń ṣèjọba. Wa anta imamun salihun jalla shakhsuhu. Sínú tí máa mú tán ta ni ó tún mú. Wa anta madal
wọ́n sì gbà yín ní bàbá. أيام في جل عزتي. bàbá wọ́n gbà yín ní bàbá. wọ́n gbà yín bẹ́ẹ̀. ṣe gbọ́ ọ ní àgbà tọkàntọkàn. ṣé bá fẹ́ mẹni tí yóò gbà nù ìjọba èèyàn. bẹ́ẹ̀ni. a máa fún lówó bí ẹni tí yóò gbà nù ìjọba onírí àdá lọ́wọ́ sí láyé tí. إمام صالح جل شخصه. bàbá bàbá. jẹ́là ṣàkàṣùkù tó wíwù. àwọn tẹ̀yìn bá ló gbà pọ̀. wọ́n pọ̀. وأنت إمام صالح جل شخصه وأنت مدل ọ̀rẹ́ tí ma wo bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí yóò ka àbùkù tí o bá pa kí ni mọ́tò. أيام في جل عزتي. mọ́tò tèmi ló jẹ́ sọ bẹ́ẹ̀ mo lè sọ bẹ́ẹ̀ sọ́kọ̀ ọlọ́kọ̀ ẹni kò ti pa lójú ẹsẹ̀. bẹ́ẹ̀ni. o mọ wà mí ká tó kú òǹlé wúwú kí ló dé. وأنت مدل أيام في جل عزتي. bàbá Imam ẹ kú jẹ́ bàbá jẹ́ bàbá. láti bàbá wa náà ibùdó Imam ṣé àwọn ọgọ alára jì ní Ọ̀ṣun ní. lọ́sùn bí. وأنت إمام bàbá wa Mufassir. صالح جل شخصه àti gbogbo àwọn tí wọ́n jọ́ ọmọ yín ẹ̀ ní mọ́sàárè wọn. وأنت مدل أيام في جل عزتي. tẹ́ ẹ bá mọ́sàárè wọn ẹ mọ̀. ọlọ́mọ ti kàyín náà fún wọn báyìí. آمين. وأنت مدل bàbá kẹ́ dàgbà fa kó má sọ tẹ̀ nílẹ̀ mọ́ yányán. أيام في جل عزتي. bẹ́ẹ̀ yóò bá sin ọmọ kó sì débi tí ò ní sí ọ̀tẹ̀ nílẹ̀ mọ́. إمام همام ìgbàanì náà pé káàsà bàbá tí ò sí láyé ni. صالح إمام همام طاهر ومطهر bá a tó bí mi ṣe sìn mí débẹ̀ kan tó lọ ń tiẹ̀. مغيث لمن kí ni jẹ́ bẹ́ẹ̀. ضاقت عليه المذاهب. dàdá ni ò wá ni mo kí òun náà sílé mo kí ọkùnrin bí tí ń dàdá nìní tó ń kí àgbo gbogbo ẹ ló mọ̀. مغيث لمن ضاقت عليه المذاهب. ẹ̀yin kábínẹ̀tì bàbá mo kí yín. وأنت إمام sójú fẹ́ máa rọ ni. صالح جل شخصه èmi rò pé ọrùn ló fẹ́ ràn ni. وأنت مدل أيام في جل عزتي. bí mo ti wí òrùn ló fẹ́ rọ̀. وأنت òrùn ló fẹ́ ràn. مدل أيام في جل عزتي. mo kí yín. bàbá kì í. mo kí ọba Sùkútì bó lọ wíjẹ. يا ما تريدون bàbá wa Khalid Sùkútì. الجزاء جنانا. ọ̀ ń kọjá lọ nífa. صلوا على Ọlọ́hun ń kọjá lọ. ما ó wá bọ́ọ̀lẹ̀ láti wá kí mi ó sì wá mówó lọ. Ọlọ́hun ó pàṣẹ owó fún ọ láyè rẹ̀. بالرشاد أتانا. ṣé ó tún kú mbẹ bàbá ìmáàmù lọ bàbá ìmáàmù Òṣogbo wá fún ẹ ń tiẹ̀ dá èmi ṣe báwọn yóò fún mi lọ́wọ́ kò ní fún ẹ ń yà kó tèmi fún yín ni. صلوا على ما ọ̀kàrẹ̀. بالرشاد أتانا. sáré o sáré wa dáhùn sọ́ọ̀sì orí ká èèyàn ń lọ jẹ́jẹ́ rẹ̀ ó wá gbọ́hùn wa ọ̀la apọ́lọ̀ ń fẹ́ kẹjú bó ṣe wáyé lọ ni. الله أكبر. ó láti wá tọ̀nù wá bọ́lẹ̀ ó wá mówó àdúrà wá ìwọ máa lọ tọ̀ lẹ́ẹ̀mẹ̀wá ọ̀ ń lọ kó pamọ́ sábẹ́ ta ló wá rí ọ bó o lọ wí ẹ mọ lọ Ìyá kí ló kọ rẹ Abdulhafiz Ọlọ́run jí ó soríire آمين. torí ibú ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ mọ́ láéláé. يا ما تريدون الجزاء جنانا. ọ̀kárí jazakallah khaira آمين. Ọlọ́run san ọ́ lẹ́san tó pọ̀. صلوا على من bàbá ó ṣe tó wú wa lórí. صلوا على من
بالرشاد أتانا ọtí free ọgbà tiẹ̀ lónìí nù. صلوا على من بالرشاد أتانا. bàbá imam ẹnì mi wà lè yóò máa gọ kó má bàa fún wa lówó ṣé owó tiẹ̀ la fẹ́ gbà mọ́ ni ẹ ṣe owó tiẹ̀ mọ́ bàbá ń ṣe é ló kù àní wọn ní ẹlòmíì wọn fi jalága lóde torí pé wọn fẹ́ fi 50,000 lẹ̀ yóò wá lóun fẹ́ gba máìkì ọwọ́ ta ni èló lọ fẹ́ ná lójú ọdún ká bùn ọ ká sì pọ̀. máa lọ sórí ìrejere. صلوا على من بالرشاد أتانا. Suti yóò máa ká mi láà pé ta ni kó máìkì wá torí 20,200 lórí èlò. yóò wá ní ẹ̀wọ̀n alága fẹ́ sọ̀rọ̀ yóò wá máa ka ẹsẹ̀ bí ẹsẹ̀ àǹgarùmọ̀ ń wà ní èló lọ fẹ́ ná èyàn máa kára má sì kí àwọn àfáàní. Allah. ta ló fẹ́ dájú. má náà pẹ̀lú fáàrí mọ́ máa ná pẹ̀lú ọ̀yàyà. أكرم بقوم wọ́n ní wọ́n tó fẹ́ là máa pọ́nlé. أكرموا القرآن. àwọn tí wọ́n dìfó ti ayé wọn láti gbé Kùránì lárugẹ gbogbo nǹkan ní ẹ̀ pàtì láti dàáfà tá a bá pa nǹkan tì ní alẹ́ dàáfà gbogbo tẹ́gbẹ́ ń ṣe la pàtì la fi dàáfà. وهبوا له الأرواح والأبدان. bàbá àsìkò tí mo fi ṣe research kí n tó lóru ojú kéèyàn ó kọ́lé àjà márùn lọ fún orí tí mo gbóná. bẹ́ẹ̀ bá fẹ́ ṣe àfà ohun tí ó gbà kalẹ̀ pọ̀ àìrere ṣe àìlọ́rẹ̀ẹ́ àìlóde míì torí àgbọ̀dọ̀ sọ tí ò dáa. kọ́mọ ọ̀. ó wá ń kàṣẹ gbẹ́sẹ̀ ńlẹ̀ kí á ló họ bí kẹ̀kẹ́. kọ́dí tààrọ̀ ìlà òkú ló bá wọn. wọ́n fún àǹfààní nǹkan pẹ̀lú wà. pẹ̀lú bọ̀wọ̀. lè yà síra mi. Garisili huda abostana. ẹni bá yóò bá anabi òní ṣòfò. Sallu alama birrashadi atana. tí wọ́n bá ti ń pè àwọn àfa máa gbowó ṣebí tiẹ̀ ní àwọn afẹ́ ni. bàbá kò adébíyàn ó de kó tó pé ó fẹ́ sọ fún ó ṣe láàlé. ọmọ yọ káre ọdínjà mi mo gbé yòókù mi. Sallu ala man birrashadi atana. bàbá wa àfa ọmọ àfa Khalid Suti ni tọrọ fún. Sallu alayhi. àwọn àgbàlagbà dán Suyuti náà tọ́ni Suti. Sallu alayhi wa akisiru min dhikrihi. Jama bí nǹkan fẹ́ ní kéèlè àwọn tí wọ́n dúró l'Abuja láti máa rescue wa nù. ẹlẹ́mọ̀mọ̀ kì í ṣe jáńjálá ipò là ń wò. tí nǹkan máa fẹ́ rí bákan wọ́n wà ní ẹ máa bọ̀ l'Abuja ẹja bá ń kọ nọ́mbà kalẹ̀ kẹ́ tó dé ìwé ti fẹ́ tán lẹ̀ èèyàn mélòó ní lọ wọ́n ń dààmú káwọn bá ṣẹ̀ṣẹ̀ ní stéètì àtàwọn aládàáni ẹrù wa wọ̀ wọ́n lọ́rùn ẹ̀ sì rà láyọ̀. Àmín. Sallu alayhi wa akthiru min dhikrihi. ọ̀rẹ́ wa púpọ̀. Bal dhakiru ọ̀rẹ́ wa tààrà. ahbaba wal ikhwana. Bal dhakiru. kódà ẹ̀gbọ́n Al-Faozan gbogbo bẹ́ẹ̀ ti ṣe ní ẹ sọ fún mi. torí bẹ́ẹ̀ máa fẹ́ kí n bínú sí kó fọ́ Al-Faozan wò. Bal dhakiru. ó wà á mọ̀. ahbaba wal ikhwana. bàbá ọlọ́wọ́ lẹ́yìn tó sọ mí ní àáfà ń bọ̀. Bal dhakiru. àáfà ń bọ̀. ahbaba wal ikhwana. ọdún tán bàbá méjì jẹ́ sálẹ̀ sípò lẹ́ẹ̀kan náà 75 76 àwọn àáfà ńláńlá méjì ni wọ́n bá kú lẹ́ẹ̀kan náà. Allah. bàbá dáàdì mi ló wà lórí oyè bàbá èèyàn bí yín sì ni wọ́n alifalaki ni wọ́n wọ́n lọ jèrè. Ya man turiduna le jaza jinana. àwọn ará àdúgbò máa pé ilé ìlémọ̀ ń bó olúwarí yìí bàbá wa tún
àáfà ń bọ̀. àfa ń bọ̀. àáfà ń bọ̀. صلوا على من بالرشاد أتانا 76 yẹn kí n dé yòókù mọ́ àáfà ń bọ̀. Àáfà ń bọ̀. àáfà òun ló dé tán yìí. صلوا على gbà tí mo tún wà mí tí mo wọ ní àáfà náà wọ́n ti lóyún ẹ̀ lágboolé wa yìí. من بالرشاد أتانا. ẹ tí wàá pín tán rẹ̀ tí wàá fẹ́ bá mi sọ bàbá àṣìṣì fẹ́ dúkẹ́ aláàbò àṣìṣì fẹ́ dúkẹ́ lọ́wọ́ ni ọ̀rọ̀ gbogbo ara tẹ̀ ń da Imam máa ń wò yín pé bàbá yín ẹ̀ẹ̀mejì ní ẹ̀ sọ fún mi pé àáfà ń bọ̀. Allahu akbar. صلوا على من بالرشاد أتانا. bàbá náà ń bẹ ẹ̀dọ̀ tó tán náà gbọ́dọ̀ wọn. صلوا على من بالرشاد أتانا. bó ti gbà lónìí nù. صلوا عليه وأكثروا من ذكره. jàmáà wa نعم. Al-Faozan ẹ ní ṣe òfò آمين. ẹ sàmì ni Amina. ẹ tí ẹ kó lọ Mákà abẹ́ni àdúrà kọ́ ni ẹ tí mo fi ní wọn ní ṣòfò nù. ẹ jẹ́ tìmí ó kó yẹn lọ báyìí Kó yàn lọ. ẹ rù kẹ́ tó dé ni. Bẹ́ẹ̀ni yóò dà wọ́n lẹ̀ níbi ọkọ̀ tipa. ó tán nù Ó tán náà. kódà ẹ̀ tún ní rí tẹ́ ìdè airport ló ti dá yín nù kárùkù máa wá yẹn ká dákun àwọn ẹnìkan tó wọṣọ búlù ó ti bá tiẹ̀ lọ. بل ذكروا الأحباب والإخوان. ọ̀rẹ́ mi tààrà بل ذكروا bẹ́ẹ̀ni. الأحباب والإخوان. mo kí dókítà tèmi Bẹ́ẹ̀ni dókítà. ẹ jòkó aláàjì tó ẹ̀yin náà ẹ lọlé ẹ lọ mú àga sẹ̀rífù tí àti bẹ́ǹchì Musiliu kẹ́yìn náà òde bó lọ wí tèrè. صلوا على من ẹ káàbọ̀ بالرشاد أتانا. ìdùnnú wa صلوا على oríire wa. من بالرشاد أتانا. mo kí ẹ̀yin àbúrò chief imam Bàbá o. صلوا عليه ẹ jòkó. وأكثروا من ذكره. mo kí Araman بل ذكروا له. àìdúrì dán ẹ ti ń rẹ́rìn àbí ọkùnrin àdókòlá kọ àníkíní kàbó lọ wíjẹ rẹ. بل ذكروا له. ẹ̀yin bàbá wa lọ́la jí ẹ ní náà Naam. mo mà kí yẹn ti dá mi lóhùn. أحباب والإخوان. ọmọ tó bẹ Al-Faozan bàbá wọn mo kí ẹ̀yin méjèèjì bó lọ wíjẹ rẹ. نهج لبيت حجه الرسل قبلنا. bàbá bẹ́ẹ̀ bá lòun ò fi lé ṣe fáàrí kò tó fáàrí Ètò fàárì. ṣèbí lẹ́tà kan kọ́ fáàrí lónìí Lónìí. lọ́mọ wọn tún tàṣẹ ń wó lónìí. Tán wó lónìí ọ̀hún. ilé tí a ń pe olórin tó lóko wá sí níjọ́hún wọ́n wó dànù ni. Wọ́n wó dànù ní. bàbá wáyé tó ṣe pé ọ̀rọ̀ Mákà ló tó ọpẹ́ jù ṣé mo lè sọ fún yín bẹ́ẹ̀ bá kú yóò fi lélẹ̀ ni Yóò fi lélẹ̀. bẹ́ẹ̀ bá kú yóò fọkọ̀ lẹ̀ Yóò fọkọ̀ lẹ̀. bẹ́ẹ̀ bá kú yóò fasọ́ lẹ̀ Yóò fasọ́lẹ̀. ìyẹn máa kú pẹ̀lú aláàjì ni Allahu akbar. aláàjì lọ Aláàjì lọ. láàkọ̀ نهج لبيت yóò gbé níwájú Ọlọ́run báyìí ni حجه الرسل قبلنا. Ọlọ́run mo dúpẹ́ tí mo wà nínú wọn Alhamdulillah. ọ̀ dúpẹ́ ń tiẹ̀. لنشهد نفعا في الكتاب وعدناه. bàbá wa àgbà Bàbá wa àgbà. bẹ́ẹ̀ ṣe wá dẹ́ta tó ń ṣàdúrà Mákà yìí Ṣé ń ṣàdúrà Mákà yìí? ẹ̀bẹ̀ lọ́n kẹ́ tó máa lọ kẹ́ tó máa rán èèyàn lọ́nu. Amina. àmì ìbẹ̀ báyìí njọ́ta wa ti dágbére fún Mákà láàrin àwọn àtọ́lọ́n ti dàrú Ló ti dàrú. wọn ò ní nǹkan ṣe mọ́nu. Wọ́n ní nǹkan ṣe mọ́nù. دعانا إليه الله قبل بنائه. bàbá ò gbọ́ mo lọ wí. فقلنا له لبيك داء أجبناه. àwa tá à ń bẹ́ẹ̀ náà tó dá Ọlọ́run lò níjọ́ náà a kú oríire. A kú oríire. فقلنا له لبيك
da'in ajabuna. àwọn kan ti dá níjọ́ náà kò tí ì jù báyìí tó o bá tí ì lọ Mákà ọ ní làbáyìíkà labbaika. kò dá mi lóhùn. fakulina lahu. ọtún fẹ́ rìpíìtì dá níjọ́ náà lọ ọtún dà má lónìí. labbaika da'in ajabuna. tó o bá tí ì lọ Mákà ọ ní làbáyìíkà. labbaika. ẹni kí ló yẹ sọ bẹ́ẹ̀. Naam. bẹ́ẹ̀ bá jẹran kó tó jẹun oúnjẹ ó bá lọ́hùn bẹ́ẹ̀ bá jẹun tán tó jẹran yóò bára wọn lọ́hùn bọ́ọ̀ bá tiẹ̀ dán lánàá ọ̀tún ní dán lónìí. ọ̀tún ní dán lónìí. torí wọn ò tí pààrọ̀ wọn ò ní pààrọ̀ ọlọ́run síbẹ̀ kọ́ ni ni ọdún làbáyíká. labbaika. ọlọ́run jọ́nà jọ tiẹ̀ ń dán tọ́ dáhùn òun ló wà nísìn tètè san gbèsè rẹ kọ́ dáhùn. san gbèsè rẹ o. fakulina lahu labbaika da'in ajabuna. tí kì í ẹ̀ dáhùn. fakulina lahu labbaika da'in ajabuna. kódà èmi ò tún dán lẹ́ẹ̀kan sí torí mo tún fẹ́ lọ sí tèmi. fakulina lahu labbaika Allahumma mo dán lóyún ọlọ́run. labbaika da'in ajabuna. ọlọ́run mo dáhùn. fakulina lahu labbaika da'in ajabna. ẹjọ́ wọn máa jòkó nítorí ọlọ́run sáwọn aláàjì náà ni. yatufu bihil jani fayugi farudambu. bàbá tó fẹ́ jọ́sùn mi lọ́fà kọ́ yìí ni. yatufu bihil jani fayugi farudambu. ẹ mà kú ni kẹ. wayasiqutu anhu ẹ nípa rẹ. jurmuhu wa khatayahu. bàbá ìgbọ́dọ̀ kí ìyàn báwọn ó tó kó kí ìyàn báwọn ó tó bẹ́ẹ̀. èmi ni mo mọ tó bá dé bẹ́ẹ̀ni. ó fẹ́ lè máa fò ókè. yatufu bihil jani. nígbà tó kọ́ fẹ́ lọ tí ò ráàyè lọ ó ní sáko nùlú o. wọ́n sako nílùú o. òun fìlú lẹ̀ o. ó lóun fìlú lẹ̀ o bàbá ojú ń tì mí ojú ń tì mí. ó ní lè rìn mọ́ o ìwọ ni ń bá wí o. ló wá Al-Faozan wa ní bàbá ẹni kó wá bá mi ẹni kó wá bá mi. kódà bí òróró sanmá yóò lọ Mákà. Allahu akbar. Allah. ẹ wá ní ń sáré ká fẹ̀yìntì dáadáa ó dákì níbo rí. bẹ́ẹ̀ni. bó lọ wí jẹrẹ. yatufu bihil jani fayugi farudambu. bó lọ fi àga sẹ́rífù tiẹ̀ sí àti bẹ́ǹchì Musiliu. bẹ́ẹ̀ni. Yorùbá níbi dáadáa. wayasiqutu anhu ọmọ mi. jurmuhu wa khatayahu. bàbá kí wàá là máa fi máa bùtùlù. Naam. ẹ tó lọ Mákà tó dé tí ó ṣàdúrà tí ó ṣàdúrà. ìgbà tí ń lọ tárù ń bá sí ó ṣàdúrà. tí ó ṣàdúrà. Allahu akbar. ẹ dá mi lóhùn ìgbà tí ń lọ kò mọ̀ bó o kú sàn bó o kú sàn ó káyé òkè ó wá dé tó gèjì ká sọ́lọ́ ṣé Mákà nìkan lóore tó fẹ́ ọtílẹ̀kùn mọ́ mi náà nù. yatufu bihil jani fayugi farudambu. bàbá Naam. àwọn ìbò làásì máa bùtùlù mo la ṣe dá mọ̀. ẹ jẹ́ nǹkan fún yín kí n wá ṣe díẹ̀ ká ṣàdúrà torí bàbá Imam. wọ́n ní àkọ́kọ́ aláwọ̀kọ́. in ahsana Allahu ilayhi kai lam yashkur ẹsẹ̀ dé nípa. bọ́lọ̀ ń bá ṣe dáadáa sí ẹ kọjú sí mi mo fẹ́ kẹ́ máa gbọ́n tí mo wí. àkọ́kọ́ kó mọ́ lọ. bọ́lọ̀ ń bá ṣe dáadáa sí. tọ́lọ́wọ́ bá ṣe dáadáa sí. àìsàn tí bọ́lọ̀ ń bá ka yẹ. tọ́lọ́ ń ka yẹ. tó fún ní tí ò fún àyàn tó pọ̀. tó fún ní tí ò kárí. ẹ tẹ̀lé mi. àkọ́kọ́ kó mọ́ lọ. ẹ jòkó mà alájà àgbẹ̀jẹ̀ wọn jòkó. yatufu bihil jani ẹ lálùbáríkà. fayugi farudambu. bọ́lọ̀ bá wa ta lọ rẹ. tọ́lọ́ ń ta lọ rẹ. Mákà tí bàbá rẹ ò rí lọ. tí bàbá rẹ ò rí lọ. ẹrù kan tó kù tọ́lọ̀ ò dì sígbà ìyá rẹ náà nù. ìgbà rẹ náà nù. tọ́ba ní kílódé ìyá rẹ lọ́jọ́ kún òpin lálàájà. bẹ́ẹ̀ni kí n sọ fún sí ojoojúmọ́ náà. kílódé bàbá ẹ lómi ìdájọ́ kún òpin lálàájì. òpin aláàjì. ọlọ́run á fún rẹ níbẹ̀. in ahsana Allahu ilayhi lam yashkur. bọ́lọ̀ bá wa ta lọ rẹ pé mo ro dáadáa rò ọ́. dáadáa rò ọ́. ẹnìkan lọ Mákà ní ọdún ni
ẹni tó rán náà ń bẹ lójú agbo. ó wá ní wọ́n ní wọ́n kàn sí níwí mo ní bẹ́ẹ̀ ni ó ní tó náà ti ayé tó ti tẹ̀ràn àwọn òǹdàlá láti níra àwọn rí. bàbá bá a ti wà ẹ̀rọ fẹ́ẹ́ ti yàtọ̀ tó bá yà láàjì ẹni tí òun ò ní wẹ̀yìn ẹ̀yin ni ẹ̀yin fẹ́ẹ́ fọwọ́ ẹ̀yin sẹ́ẹ̀dì ẹni tí òun tó fọwọ́ ẹ̀yin sẹ́ẹ̀dì ó lè yàwó ẹ̀yìn. Vamos a ver. كفاني فخر أنني لك عابد يا فرحتي امسك عبدا مواليا. Ẹ lọ́kàn kọjú sí mi. Ẹ kọjú sí mi. Mo dúpẹ́ tèmi náà wà náà tó ní làbáyíkà tó dọ́lọ́ lónìí níjọ́ náà lọ. كفاني فخرا. Jàmá tọ́lọ̀ bá sọ̀rọ̀ fún lam yashkur. In ahsana Allahu ilayhi lam yashkur. Kò wá ní màlúùrè kò ní dúpẹ́ mọ́. Ní dúpẹ́ mọ́. Allah lọ Mákà adé. Adé. Èyí tí ṣàdúrà Mákà tí ó pa àwọn àfáà pé Ọlọ́run má jẹ́ ń lọ́mọ ní àlọ́mọ o. Sábàkà náà tí ni ó ṣe ń wàá mu ọtí dàárọ̀ ọjọ́ kejì. Àbí lórí Mákà tó lọ. Ẹ máa gbọ́n tí ń sọ fún yín. Àkọ́kọ́ kó wọ́n lọ. Jàmá wọ́n ṣe ń fi ọtí dúpẹ́ Mákà. Ọtí. Wọ́n wàá kóra wọn jọ. Wọ́n kóra wọn jọ. Àti ẹtì Mákà dé náà fẹ́ sọ yìí o. Gbogbo obìnrin tí wàá wojú agbo wọn sábàkà lásán wọn ò dé wọn wá ní wégele gbogbo orun máa hàn lábẹ́ sábàkà síbẹ̀ ni ẹ ṣe ní Mákà ẹ sì díẹ̀ sí pàǹtẹ́ ẹ bá lọ́hùn ẹ pátì ẹ wá ń ṣe bí ẹni pé ẹ tiẹ̀ lọ sin lọ́hùn bí ẹni pé ẹ kàn lọ sí ẹ̀sìkọ́sẹ̀ ẹ kàn lọ wòran lásán lọ́hùn. Ṣé wọ́n gbọ́? كفاني فخرا Ṣé mo lè wí kejì? أنني لك عابد. إذا رأى منه خيرا دفنه. Tó bá rí oore lọ́dọ̀ Ọlọ́run. إذا رأى أو إذا نال منه خيرا دفنه. Tó bá rí oore lọ́wọ́ Ọlọ́run tó rí nǹkan gbà yóò wá dàgbà bò mọ́lẹ̀. Yóò fi gbà boore Ọlọ́run mọ́lẹ̀. Jàmá àwọn yẹn fẹ́ náwó ọpẹ́ owó Ọlọ́run fọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni ẹ máa ná. Yóò wá bò mọ́lẹ̀ ọlá pé kí ni bùkátà rẹ ti bí yá. Yóò gbàgbé pọ́ùn tó fẹ́ gba nǹkan míì lọ́wọ́ Ọlọ́run. كفاني فخرا. Yorùbá sì ni atanifẹ́ ẹ̀kan ní fẹ́ ní ma. Ẹ̀kan náà ni. Atanise kí ni? Atanifẹ́. Yóò ti yé mi o ṣe sọ torí àfa àti ògbọ́n yóò lámọ́lẹ̀ bí a ṣe sọ ni yóò máa sọ̀rọ̀ bí ọ̀mù tí bí ológùrọ̀. كفاني فخرا أنني لك عابد. Atanifẹ́ ẹ̀kan ní ṣe kí ni? Sọ́bọ̀ fẹ́ tán Ọlọ́run yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun. Ìwọ káyọ̀ obìnrin èló lọ fẹ́ pa kí n fún ọ lówó ọ lálùbáríkà. كفاني فخرا أنني لك عابد. Dákun máa rojọ́ mọ́ àdúrà bá wọ náà. فيا فرحتي. Bọ́ ti jòkó tó dà ń lọ́nu àti sàdúrà sí ọ nípa kọ́ wọ́n náà ti gbà tiẹ̀. إن صرت أبدا مواليا. Jàmá نعم. ẹ dá mi lóhùn kò mọ̀ dá mi lóhùn wà ń rọ aṣẹ́rà ọ̀ṣẹ́rà tó bá rí aburú kan ẹ gbọ́ àdá dh àdá àhú tó bá wá rí nǹkan tó lọ́n ṣe tó bá lọ́kàn jẹ́ yóò máa fọ́ká ọ̀nà Mákà ní ìrí lọ Mákà yóò máa sọ̀sọ̀kúsọ ìjọ tó lọ sọ dúpẹ́. Jàmá ẹni tá a fún ní nǹkan tí ò sọ pé ẹ ṣeun ó dínà mọ́mí tí ń bọ̀ ni. إليك إلهي ọdún dídí mi lójú o. قد أتيت ملبيا. ẹ dá mi lóhùn. gbàtẹ́ ẹ dé Mákà wọ́n ní wọ́ọ́lọ́ ìwọ mo wá bá mu làbíyà tí wọ́n á ṣe làbáyíkà sí wọ́ọ́lọ́. إليك إلهي قد أتيت ملبيا. làbáyíkà náà nọ. فبارك إلهي حجتي ودعائي.
ó ní wọ́n lọ bá ń fẹ́ àlùbáríkà sí àjì tí mo wá yìí ẹ sàmì. àmín. wọ́n dùn á ìyà àdúrà tí mo sì wá ṣe ọlọ́run jí ó gbà. Barik. ẹ̀yin bàbá tẹ lọ àtẹ̀yìn ìyá wa àtàwọn tẹ fílé tẹ tún bá náà ní pípé ọlọ́run jáde àwọn òjò gbà. Fabarik ilahi hajjati wa du'aiya. ẹ bá ń wí. Fabarik ilahi hajjati wa du'aiya. jẹ́mọ̀ ẹ̀ ní naam Naam. kí wọ́n náà ń pè lọ́pẹ́ Kí náà ń pè lọ́pẹ́? huwa zuhuru athari ni'mati lahi ala lisani abdi ó ní kí ìkẹ́ ọlọ́run kó máa bòde láhàn rẹ̀. Allahu akbar. ha mo lọ Mákà mo dé láyọ̀ Adélayọ̀. ọlọ́run mọ̀ ṣeun. Ọlọ́run. àkàn bẹ airport náà ti kú ẹ ti kú ní àwọn òbí ẹ báyìí ẹnìkan tiẹ̀ wá dénú pléènì wọ́n ti sàdúrà náà ń jagun náà láyọ̀ ó sì kú sínú pléènì bá náà ló lọ wí. Ilayka ilahi owó ọpẹ tí ní. qad ataitu mulabbiyan. àwọn èèyàn mọ̀ fàálù Mákà bàbá yìí sá. Fabarik abidjan ti wá. ilahi àdúrà yìí tẹ́ bá ti dìbò tán à ń bọ̀ sí Abidjan. hajjati wa du'aiya. ó ti wà nínú ètò tá a ṣe afẹ́kẹ́ dìbò ọ̀dọ̀ yín tán ni. Fabarik ilahi hajjati wa du'aiya. ọ̀sìn yorùbá níbi dáadáa mọ́. Qasadtuka muditarran waji'tuka bakiyan wa hashaka rabbi an turadda bukaiya. kó máa hàn lẹ́nu ẹni tó lọ Mákà káwùlán ká máa sọ pé ọlọ́run ṣeun bí tí mo ti fẹ́ lo owó mo rówó lò Mo rówó lò. mo fẹ́ lo agbára mo rí lò Mo rágbára lò. ń sọnù lọ́hùn Mo sọnù lọ́hùn. ń sàárẹ̀ lọ́hùn. Mo sáré lọ́hùn. àwọn èèyàn ṣe àárẹ̀ ní Mákà yorùbá lẹ́ni ó kàn ló mọ̀. Allahu akbar. Qasadtuka muditarran bàbá àbí Mákà kọ́ waji'tuka bakiyan. nínú tẹ́ ẹ mọ̀ àárẹ̀ tí yẹn mánéjì nígbà míì Mákà ni ó ti tú jáde. Kàní ó ti yọlẹ̀. ìgbà tó bá yí mẹ́rin báyìí Tọ́ yí mẹ́rin. ìfun rẹ̀ ó pòpọ̀ ni. Yóò pò pọ̀ ni. Wa hashaka rabbi. ẹlòmíì bẹ orú o gbọ́dọ̀ mu àdánwò rẹ̀ ni Mákà lóru ó ti mu. Allahu akbar. iṣẹ́ tí ń sèǹdé jí ọmọ kọ̀ǹdíṣẹ̀ rẹ̀ mọ́kà orú o gbọ́dọ̀ mú mi o. wí. An turadda bukaiya. Mákà àwọn akẹ́yìn ó ṣàlàyé Mákà fún. Àbí? Wa hashaka rabbi an turadda bukaiya. sọlúdẹ̀rọ̀ tó sì wú ọlọ́run nígbà míì Ọlọ́run nígbà míì. ọlẹ́ kú òǹlé ní ọlọ́rọ̀ Lọ́lọ́rọ̀. kọ́dọ̀ nǹkan di alubára. Ọ̀dà àlùbárà. Ilahi fa anta Allahu la. lówó bá sọnù Lówó bá sọnù. owó sọnù ni. Owó sọnù ni. La shay'a mithluhu fa af'im fuadi hikmatan wa ma'aniya. wí dáadáa. Af'im fuadi hikmatan wa ma'aniya. ìyẹn lọ́kàrà tẹ ẹ dùn ẹ ti ga ẹ ní Allahu Akbar. Allahu akbar. ẹ má bá yẹn jà mọ́. Ẹ ń bá yẹn jà mọ́. sẹ́rà àwọn tẹ ìgbà lálejò yìí ojoojúmọ́ kẹ́ ẹ̀ máa rí àǹbì Bẹ́ẹ̀ni. ẹ lo opportunity pé ẹ rí àdúrà lónìí kẹ́ ẹ dé ní mọ́tò kẹ́ sàlùbáríkà kẹ́ kómi tó rún ti máa pa yín káàkiri ayé. Àmín. Ataitu bila zadin ẹ concentrate bẹ́ẹ̀ ni pé ẹ wá wá sí. wajuduka mat'ami. èmi ò mọ tẹ́sí fọ́lọ́ ẹ̀yin náà forí kó tiyín nù. ọlọ́run tí n bá sọ nǹkan láwàdà kí físà wàdà Bẹ́ẹ̀ni. bó ni mo rò pé òrùn ló fẹ́ràn sí òwò àràn ni. Alhamdulillah. Ataitu bila zadin bẹ́ẹ̀ bá ló tó ẹ fẹ́ lè máa lọ lé nígbà tó. wajuduka mat'ami. ẹni bá yóò bá nẹ́bí ọlọ́jọ́ máa ga sí ni. Wa ma khaba man yahfu li judika sa'iya. bàbá Imam
àti wá ti Makka dé kí n tó ṣàdúrà. Bẹ́ẹ̀ni. Jẹ̀mọ́ ẹ̀ ní kí ló tún kàn. Kí ló tún kàn? Wọn mọ̀ dá mi lóhùn. Kí ló tún kàn? Ẹ dá mi lóhùn. Tẹ́ ẹ kọ́kọ́ mójútó ẹ ní kíni. Kíni? Alihayau. Ẹ ti Makka dé ẹ dénú. Ẹ ti dénú. Ẹ ti dẹ́ni ọ̀wọ̀ ẹ dẹ́ni ìtìjú báyìí. Ẹ dẹ́ni ìtìjú báyìí. Ẹ dẹ́ni ìtìjú. Ìwọ lọ ti Makka dé ọ̀mùtí mọ́. Ọ̀mùtí mọ́. Àmọ́ tèbùtọ̀ òjò kó wọ́n fi ọtí pa abẹ́rẹ́. Bẹ́ẹ̀ni. Lójútì náà ni. Lójútì náà ni. Bọ́ọ̀lù ń bá yàwòrán wọn tó fi hàn ọ́. Níjàdí kìámà àárín ọ̀mùtí lọ gbà wọ́n náà. Allahu akbar. Ẹni kí wọ́n jókòó. Ataitu bilazade Bàbá Masir. wajuduka mat'ami Ẹ kú múra ìyàwó. wa ma khaba man. Bàbá Masir wà nù. Lẹ́yìn Ọ̀ṣun. Mufasiru ni. Ẹ gbọ́ tí ń bá yín ṣe ìyàwó láìpẹ́ yìí. Àṣẹ ọ̀rẹ́ mi ló fẹ́ fi ọmọ yín. CSP ní Ọ̀yọ́ state tí bàbá mi mọ̀ Òṣogbo ńkọ́ ó yà fún wa. wa ma khaba man. Ọ̀ fún mi ló wà ní fún bàbá mi mọ̀ ń yà fún tèmi wá. Yahfu li judika sa'iya wa ma khaba man. Jàmá sẹ́rẹ̀ tí ń bọ́lẹ̀ tí wọ́n ń kíá. Sẹ́rí wọn. Àwọn tí nǹkan wọn kú lórí tébù àti ẹ̀fẹ̀ múnú. Bẹ́ẹ̀ni. Yahfu li judika sa'iya. Tí máa tẹ̀ ní lọ́gbọ̀n ṣẹ́jú tẹ́lẹ̀ lọ́dọ̀ yín mo yí padà ní ẹ̀sìn mo sọ ní wákàtí kan àbọ̀. Khaba man. Ó wà ọ̀dọ̀ yín nígbà dọ́dọ̀ wọn mo ti sọ fún wọn. Yahfu li judika sa'iya. Yorùbá níbi dáadáa mọ́. wa ma khaba man. Yahfu li judika sa'iya. Ẹ̀yin ìyá tẹ̀ bí chief mọ̀ tẹ̀sẹ̀ tí Makka dé ní náà. Atabarruj. Ohun tó ṣe pàtàkì lára tí ìjáde yín ẹ máa jáde bí àlàájá. Jáde bí alájà. Ohun tó dá ní ìsìn ní social media. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì wàá mú kíni sábàkà lásán. Sábàkà lásán. Ọ̀rẹ́ mi ẹ wá. Ọ̀rẹ́ mi tó ṣe ọ̀rẹ́ mi ni tó wá lè mú wa. Ẹ ṣáàdùn dáadáa. Ẹ dúró dáadáa. Ṣé ọkùnrin lè dé báyìí. Ọkùnrin lè dé báyìí. Tí ò ní fi nǹkan tẹ́lẹ̀ rẹ̀. Tí ò ní fi nǹkan tẹ́lẹ̀ rẹ̀. Torí sẹ̀rí ayọ̀ǹda kọkùnrin ó sírí ilẹ̀ náà kan máa rí àmùjẹ rẹ̀. Àmùjẹ rẹ̀. Bí òde páàsì kò bí Ọlọ́run nínú. Ìbí Ọlọ́run nínú. Èmi lóbi ń sún débi kó dérò èyí nìkan kó má fi àbáyà kó má fi bò ó. Wọ́n fi nǹkan bò ó. Ó tún wá gẹ̀. Ló gẹ̀. Ó wá dirun bí àpótí èṣù. Bí àpótí èṣù. Èyí ń ṣe sọ̀rọ̀ ó wá fi kí nílé téńté. Wọ́n á mi rí báyìí. Wọ́n mi rí báyìí. Bí ẹni tí àgbà kò kàn. Allahu akbar. Ẹgbẹ́ ọ̀tún irun ẹgbẹ́ òsì irun ẹ̀yìn irun èyí tó tún da nǹkan bò gan irun tún wà hàn lámújẹ rẹ̀ sàn màláíkà tọ́lọ́run ẹ gbọ́dọ̀ jáde báyìí. Ẹ gbọ́dọ̀ jáde báyìí. ẹ wọ ní. Ìwọ ni. Ìwọ ni. gbàtẹ́ tí ìlọ Mẹ́kà gan ẹ tó kẹ́ jáde báyìí yóò bí Ọlọ́run nínú. Yóò bí Ọlọ́run bá nínú. Ọkùnrin la fún ní fọ́lùrù èyí ẹ lọ jòkó kápẹ́ Ọlọ́run yọ̀ǹda fún yín ni tá a bá wọ aṣọ ara mi tá a máa sírí ilẹ̀ kí ló tọ́lọ̀ ní kẹ́yìn ó sì ti ilẹ̀. Àbí kí ló dé. ṣùbí àjì kan náà lájọ lọ Ọlọ́run ti ní kẹ́yìn ó bó ti bububu kẹ́bọ̀ bububu kẹ́bọ̀ dáadáa. ẹ̀ tún lò já ibi tá a ti yọ apá lẹ̀ ẹ̀ tún gbọ́dọ̀ yọ tí ń lẹ̀ lẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́ ni Ọlọ́run fún yín lọ́wọ́ àmọ́ kàn ní fúnra rẹ̀ lọ́wọ́. Allahu akbar. ìyẹn ṣe ti Mẹ́kà dé gbogbo tí a fi mú àyà. bàbá tẹ́ni sọ fún ọ nù. bẹ́ẹ̀ ṣe wà yìí. Bẹ́ẹ̀ ṣe wà yìí. ẹ máa jáde ọ̀wọ̀. Ẹ máa jáde ọ̀wọ̀. Ẹlòmíì ti Mẹ́kà dé lóòótọ́ ó wá ló ń ṣàdúrà Mẹ́kà gbogbo aṣọ tó ń ṣàdúrà Mẹ́kà báyìí tó wọ̀ ó fẹ́lẹ́ kọjá pé kò sí tó wọ̀ sábẹ́ tí wọ́n rí. Allahu akbar. wọn ò mọ̀ dá mi ló mọ̀. àkọ́kọ́ ọkọ mọ́ lọ. ẹlẹ́ẹ̀kejì ìjáde yín ẹ̀gbọ́ tabarrujal jahiliyatil ula ìjáde àìmọ̀ kan tóbìnrin mi máa já bí kẹwàá láàrin ọjà kẹwàá lóoru mú alájà séròrò mọ́yà láàrin ọjà ni wọ́n á fi fáànù fẹ́ra ṣé bọ́ ṣe ṣe Mákà sọ́rọ́rò mọ́yà nana báwo ní lù ọ̀pá. sùúrù tẹ ní Mákà tẹ fi dé láyọ̀ ẹ wà kára sí nísìn.
lára rẹ̀ lára rẹ̀. ẹ tó lọ Mọ́kà tí wọ́n ń jó ó wá rùdí sí ẹni sẹ́lí èyí wọ́n ń gbà kúbà sídìí rẹ̀ gbàkéńké ni wọ́n ń mì báyìí ọ̀ lọ Mọ́kà o. ọ̀ lọ Mọ́kà o. ọ̀ lọ Mọ́kà. olùmọ̀ ẹ̀fì yẹn kó ń lọ Mọ́kà ní ijó kú lára. bàbá Imam bọ́lá ń ṣe ní ẹ dàgbà dáadáa yìí ẹ ní dàgbà òfò. àmín. bàbá táwọn ọmọ yẹn sì ń jòkó tì yín gbogbo ohun tí àwọn àfáà mi ń ṣe olójú ti ń ṣe àwọn gbọ́dọ̀ ṣe mà. àwọn gbọ́dọ̀ ṣe mà. ẹni kí lára ń tà gbọ́dọ̀ ṣe. kí ni. ìgò ọtí. ìgò ọtí. ọtí ni ẹ̀rọ sí ni o omi ni ẹ̀rọ sí ni kò gbọ́dọ̀ déwájú wa mọ́. kódà ò gbọ́dọ̀ fi kí agbo ẹ torí ọtọ́ gbé wájú kò ní sọ pé omi ni yóò ní kódà mo bá ọtí ní ọwọ́ rẹ̀. ó dàdí kí á mọ̀ kó tó yanjú bá. Allah. kí lọ wádìí kò sí kókó kì í nẹ̀ ìwà àfáà náà aládàlú èèyàn. aládàlú èèyàn. agbowó wọ́n ṣe fi kéṣẹ́ sí kí agbo àbí díẹ̀ tó kù nù ẹ lọ fi kì í irọ́ ọ̀jẹ̀wọ́. agolo ẹnikẹ́ni àwọn apàdé mọ́ṣáláṣí nísìn agolo ẹnikẹ́ni ẹ fi ń ṣàlùwàlá. agolo ẹnikẹ́ni èèyàn kéèyàn. ẹ tẹ̀lé mi má jèrè. àbùkọ́ kó mọ́ lọ. ẹ̀yin ọkùnrin ẹni náà Naam. ẹ jẹ́ ìjáde yín ó máa dáa. ẹ jẹ́ ó máa dáa. gbogbo àṣẹ Mẹ́kà tẹ dé yìí ẹ má sọ di nǹkan fáàrí. ẹ má sọ di nǹkan fáàrí. ó wá gẹ̀ yín ló wá wọ níkà wọ́n wá rìn káàkiri àdúgbò èyí wá ní kíni. Ìbàdàn lẹ lọ ṣe gbàtẹ́ wá dé yìí ó yẹ kó lékún ni kò yẹ kó dínkù. yẹ kó dínkù yẹ kó lékún ni. sọ́dọ̀ bàbá yìí ṣe múra yìí. wọ́n ṣe múra yìí. àwọn bàbá tí wọ́n bí àwa ńdọ́tà bá kásámú. táwa kí asámú. bẹ́ẹ̀ ṣe máa múra ni. bẹ́ẹ̀ ṣe máa múra ni. inú wọn ó dùn kálukú ó ṣèṣe pé mo lọ Mọ́kà. bẹ́ẹ̀ni. ńdọ́tà bá kásámú. táwa kí asámú. tó bá di àdó àyà láti lè kọ́ dírì. wọ́n bàbá wa ń bẹ lọ. wọ́n tún wá múra báwọn. wọ́n múra báwọn. tó bá dijọ́ ọdún wọ́n á jáde dáadáa. ó jáde dáadáa. ẹ má fi kínní ṣèwọ́lẹ̀ o. ẹ má fi ṣèwọ́lẹ̀. ẹ má fi ṣèwọ́lẹ̀. ẹ má fi ṣèwọ́lẹ̀. ẹ má fi ṣèwọ́lẹ̀. bí tẹ́lẹ̀ omi lomi ìdílé tiẹ̀ dé ó ti ju bí àpò ẹnu ẹ̀rọ. bẹ́ẹ̀ni. kò tiẹ̀ wá níyì mọ́. níyì mọ́. ó fẹ́ lọ wòran bọ́ọ̀lù yóò dé lọ. yóò dé lọ. gbogbo nǹkan jákujáku. àfikọ́rùn. kò tiẹ̀ wá jà láàjì mọ́. ejò alájì mọ́ ó ti lò ń lòkulò. náà. Ilaika ilahi. jọ̀mọ́ ìtìná burú fakọ́ ìṣù ì. ẹ sì jìnnà sáwọn ọ̀rẹ́ ẹbú tí ò ní jẹ́ sẹ́ ájì yín ó yọ. ó yọ jìnnà sí wọn. ẹ̀yin ìyàwó ẹni náà. Naam. obìnrin tí máa ń bọ́ ọkọ rẹ̀ jà tí ń yasọ ọkọ. ẹ̀yin ti yàtọ̀ sínú. wo alájà ni mi wọ́n jọ máa bú àpapọ̀. bọ́ọ̀ bá ti yí padà mọ́ délé mi mọ́. bẹ́ẹ̀ni wọ́n jẹ́ fẹnu gún mi. lára ń tẹ́ tún gbọ́dọ̀ jìnnà sí alájà ìtagekóge. Mọ́kà lọ ti dé ọ̀wá ń dì mọ́kùnrin ọlọ́kùnrin. wọ́n pe eyín Mọ́kà rẹ̀ mà dáa ó ń kí sí ẹ̀. aláràfà ẹ̀yin náà ti Mọ́kà dénú ẹjọ́ ojú yóò kúrò lára wọn. Mọ́kà lọ́lọ́ ṣe nọ́mbà obìnrin lọ gbà wálé ṣé ń tọ́ lọ ṣe nù. àwọn ń fóònù ara wọn sọ ti dé haram èmi náà ń bọ̀ ọ ní àjì ṣé ń tọ́ lọ ṣe nù. tọgbà nọ́mbà obìnrin ọgbà fa ọfọ àná haram ara rẹ wá ń dìde wùyàn wọn kí bọ́ lọ dòkó èmi ní lápò tó yẹn èké ìyàwó tó lẹ́kọ̀ọ́ fìdá rẹ̀ rẹ́ńtẹ́ sí mi wáìtì tiẹ̀ lọ́wọ́ ẹ̀ sì kẹ̀kẹ́ nkẹ́ alájà ṣé ń tọ́ ọba lọ́nà alájà. ẹni ó kó ilẹ̀ Mọ́kà ti sùn ẹ̀yin lè máa pẹ́ńtà mẹ́tìnì wo lọkùnrin àti obìnrin ṣe létí Káàbà ẹ̀ wá ń tí omi jẹ́ ti máa pàdé ẹ̀ bá ti Mọ́kà dé ẹ̀ so ẹ̀yẹ pàdé òbí ẹ̀ bá nílẹ̀ mọ́ra yín bí ajá bó lọ wí jèrè. Ilaika ilahi qad ataytumul anbiya. bàbá Imam tẹ́ ẹ tún ní kí n sọ fún ẹ al-iktharu min al-ibadat ẹ wá jẹ́ ká sìn yín ó lékún bẹ́ẹ̀ sọ wọn pèrè ayé nílé o haram 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 bẹ́ẹ̀ bá dàrin ọjà bẹ́ẹ̀ ìyá alágbájá wọ́n ti pèrún èmi là ń tà láyé tó tọ̀run èmi là ń tà tó tọ̀run bóyá ìwọ kápẹ́ntà síwọ́síwọ́ àjọlọ́mọ́kà ni já lọ kírun bẹ́ẹ̀ ṣe kún ní ẹ̀sìn lọ́hùn
bẹ́ẹ̀ bá di ẹ mọ́ ìyá wèrè mọ́ lọ́n lọ́wọ́. فبارك إلهي sẹ́yìn gbọ́ abẹ́ ẹ̀ dáhùn. حجتي ودعائي. jama asakinatu asakina ẹ bá máa fara balẹ̀ bí alálàájì ìyẹn tí mẹ́kàdé kó máa ṣe wọ́nranwọ̀nran bí epo gbóná bẹ́ẹ̀ bá rí aláàjì mẹ́kọ̀ kò lọ Mẹ́kà ẹni ò lọ Mẹ́kà. ó wá dé yóò kàn sá ó fẹ́ kí n títì ó sáré tákìtì ẹ̀fọ́ ara mi lè ara rẹ̀ ò lè ó fẹ́ kúnnù bẹ́ẹ̀ bá ti Mẹ́kàdé ṣe ya wèrè ni sẹ́ẹ̀ mo gógóró lọ ni gbàtẹ́ ẹ̀fà gbó ní Mẹ́kà. ọtún pọ̀ ọtí Mẹ́kàdé ọ̀nba gbẹ̀yìn lọ́wọ́ wọn ń ṣubú wáì ilẹ̀ ẹnu rí dọ́ ara gbọ́dọ̀ balẹ̀ ẹ bàbá Imam báyìí kì í ṣe pé àgbà ẹlòmíì bẹ tó tún ju ọ̀nà lágbà tára rẹ̀ ò balẹ̀ yóò máa jarun pa níbi ìwèrè tó ń tàgbàlagbà rẹ̀ kì í ṣe nǹkan míì ipò àgbà wọ́n ń ṣe bí àgbà ẹlòmíì dàgbà ni kò dàgbà. ẹ jókòó. فبارك إلهي alábàáfẹ́ ẹ jókòó. حجتي ودعائي. àwọn ìyá Al-Faozan ní Makka. فبارك إلهي حجتي ودعائي. bí ṣe rí nù èyí ń jáná sí lọ nígbà tó lọ bọ̀dá rẹ̀ kán wà tó náà lọ ó wá ara àwọn ìyá tó mọ̀ rí onímọ̀ dirù ní Mẹ́kà yóò wá gorí ẹ̀rù فبارك إلهي bọ̀dá rẹ̀ حجتي ودعائي. kò gbọ́ tápà ó sì bá tápà parí ìjà. فبارك إلهي حجتي ودعائي. láti bí Yorùbá Nábì kí n gbọ́. sallallahu alayhi wa ẹ̀yin ìyàwó Yorùbá Nábì kí n gbọ́ dáadáa. sallallahu alayhi bó o lọ wí ọmọ mi. بارك إلهي. bàbá tó wá ní sọ fún ẹni kí tó ni. kíntọ́ni. tárùkù lè máa á sí. ẹ má sẹ́lọ̀ mọ́ o. ẹ má sẹ́lọ̀ mọ́. ẹ lọ bọ̀ kalẹ̀ ni ẹ má tún gbé mọ́ o. ẹ má tún gbé mọ́. gbogbo ilẹ̀ jìjì Mẹ́kàdé Ọlọ́run ti gbà wá lẹ́rú. Ọlọ́run ti gbà wá lẹ́rú. Al-Faozan nìkan bàbá ni ẹ máa kó èèyàn lọ báyìí tí a bá dé wọ́n tún wá dá wà sílẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ ṣàdúrà ká tó lọ. Al-Makarem ẹ kárí. because ó yẹ ká rán wọn létí tá a sọ fún wọn nígbà tí a ń lọ gbà tí a dé nǹkan mọ́ tún fi jẹ̀bà wọ́n tún organize prayer fún yín bàbá n tó tẹ́kì wọn láti rí àkójọ báyìí ó mọ̀ pọ̀ fa wọ́n sà ń wá mi ká èmi sì ń travel ká àwọn àti sọ́jọ́ tí ń wà nílé ọ̀sán kan dé ní gíràn mo ti dẹ́nu ọ̀nà yín sàlámù aleikum àdúrà tá a máa ṣe fáwọn tó bá ti Mẹ́kàdé lọ́dọ̀ mi ẹ wò fẹ́ tó dé gáyà wọ́n tún wọn lọ kí bàbá àgbàlagbà ẹ pé ṣéèkù ni sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i wíkẹ̀tà kọ́ máa ga sí i bàbá ti dépò pé ntẹ́ ẹ̀ bá pè mí tààrà sí jáde mọ́ kì í ṣe tààrẹ̀ wọ́n bá sí náà tẹ́lẹ̀ wọ́n bá ojú orí débẹ̀. Al-Faozan jọmọ gidi lọ́dọ̀ wọn ni àwọn ní àlùbáríkà tí a máa tà nínú ilé fáwọn ká gbé wàtà fún yín ẹ tiẹ̀ dákun wọn tiẹ̀ pè á ọ̀hún ò pé á ìkíni tún ní á wá ṣe tó bá fẹ́ pè mí sàdúrà ńlẹ̀ rẹ kí n kọ́ ọmọ kí ó wá ọmọ yẹn tó dé mọ́gbà ni. bẹ́ẹ̀ni ohun tí ó bọ́ lára rẹ. mẹ́wàá ó bọ̀ o kọ́tọ́ àwọn àbá ti yẹn bí a ń kó orun gẹ́ni lọ pẹ̀lú bọ́ọ̀sì ńláńlá kan kò rẹ́rìn o bẹ́ẹ̀ ṣe ń wò mí lọ́fẹ̀ẹ́ yìí tẹ́ǹsì gbogbo nǹkan tá à ń ṣe yìnyín Faozan ló tẹ̀ ẹ́ wá dá mi pè wò. Fabarik ilahi hajjati wa du'aiya. gbàdúrà tàbí pé táyé lọ dá ló. Fabarik. títẹ́ yóò bá kápá rẹ̀ mufti dá sí. ilahi hajjati wa du'aiya. ẹ tún wá dé jẹ̀mọ́ ẹ̀ ní kí tún ni. azuhudu ẹdẹnu ìfaradà tẹ ẹ ní Maka ìráyésá yín ẹgbọ́n tẹ ẹ máa yọsọ bí ọ̀gá
ẹjọ́ máa ń la délé ẹjọ́ máa ń la délé. ìwọ tó lẹ́yìn ò lè sùn tì ọ́ lórí bẹ́ẹ̀dì nílé èmi ò lè sùn tì yàn ilé sùn ti yàn. gbọ́n fún ọ lé ní hà kan sọ jábọ́ ọ̀jábọ̀. ìwọ tó ọlọ́run mọ́ tẹ́tẹ́ bẹ́ẹ̀ wọ yàrá rẹ pọ́wọ́tà ọ̀bùn ìgbà tí a ń fi ọtí ẹni tí ń sọ lóru bàbá tí ń harun wèrè sọ sálọ fún ntọ́lọ́ fẹ́ ká lọ fa kọ́mọ́kà náà ní ìfaradà. bárìkì ìláhì hajjati wa du'aiya. mo rò pé nísìn ẹ̀yin tẹ́ ní ṣọ́ọ̀pù níbí ẹ̀yin lè gbà kọ́ lọ yóò mọ̀ tà níwájú yín nísìn tó náà ti pín mẹ́ni tí ẹ̀ ti ẹ̀ mọ̀ rí hajj tí mo kọ́kọ́ lọ tèmi kọ́kọ́ lọ Haúsá kan ní ẹ pín tì mí Haúsá ó wá kúnnù kó máa jẹ obì bíi kì àfa ó gùdù níbi obì yóò tún wá fọ ọhọ yóò tún rán jàjà yóò tún ṣèdè wọn ẹ wá wo tó wá ṣe tó fọ́ nì sẹ́pà àwọn ò ní kíní tọ́lẹ̀tì aláwo wọ́n máa lọ nú gbóni yóò wá ṣègbọ̀nsẹ̀ ó wá gun orí ló máa gun orí èyí bàbá ó wá rí i pé kò rọgbọ ó wá bọ́lẹ̀ lórí kíní gangan lórí táyì gangan báyìí ó wá fa ìgbẹ́ sí i ó wá ní ẹ̀dá kún bó o ní í ṣe kó sínú rẹ̀ bàbá àṣẹ ìrí nǹkan kò wẹ mi ara gànà rí ó kàn yín síbi omi gbóná ni èyí tí ó sì èrè tẹ́tọ́ tẹ́ yá òhò lóbòde wọ́n yóò hàlà èmi náà sì ọ́ mo lọ rí. bárìkì ìláhì. jẹ̀bẹ́ tá a fi dé àṣà ń pàmpà rẹ̀ ni ó wá ṣèkan ló bá sọnù kò mọ ó sàrántí pé Muyideen nìkan ló ń bá travel gbogbo spíkà bá ń pa ìwò mi Muyideen ní Ọ̀fà àfa Muyideen ní ìbárí ló bá wò mí hàn ó ṣe tó dì wọ́n mi báyìí àjọ fìdí jẹlẹ ni kí mo fẹ́ lò ẹni tí n bá gbérí ni ẹ pín mọ́ mi ẹ̀yin ìyá tẹ̀ jókòó ẹni náà ìwọ tó ọlọ́ọ̀ lè fara dẹ orogún rẹ tó lè mọ́ jàǹlé ẹ tẹ́ tẹ́jọ sùn Mọ́kà ṣe é jọra yín ǹjọ́ bàjá kọ́lé bá mánéjì tìlẹ̀ lọ́nà fi lọ yàn ti sọ̀rọ̀ kò tọ̀hún. ẹ gbọ́sẹ̀ ẹ̀pẹ́ méjì lọ èdè ọkọ yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ ń jà ẹ̀yin mẹ́sàn-án wa ń bẹ ń yàrá kan náà ṣe é jà alálàájì akú oríire kílódé lè mọ kí orogún rẹ bá ń lọ ìdè ìwọ tó ń kí ẹni ẹlẹ́ni ní Mọ́kà tẹ́nìkan ó ṣe bẹ̀ tẹ́yìn ó kú ó bá kó jẹ bẹ́ẹ̀nìkan bá ń lọ rajà ẹ̀yin mẹ́fà lẹ́ẹ̀ràn ọ̀sẹ̀ dédé tó yọkọ̀sẹ́ yà lẹ́ni ní dákun bá ń rọyọ ẹ̀yin náà lọ ra tí ni wọn ò rán ní nǹkan míì ní Mọ́kà ọ̀ lọ. ẹni tí ó sùn láfíà tí ó sì gbọdọ̀ oorun sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò máa rojọ́ ni. abẹ́ntẹ́ sàgbákò rẹ̀ òru ní ma fóònù. àti lọ́mì náà èmi lè rí fi ṣe. ẹjọ́ nù bó wà nù ọkọ ẹ̀ ní sùn ọkọ fẹ́ lásídẹ́ǹtì. àṣẹ ẹ̀yin ọkùnrin ẹni náà ẹ̀yin tẹ́ ẹjọ́ lọ ń jẹ́ wánlé kan náà ṣe é bóde lọ́ọ́ ìdẹ̀ kan náà kí ló tẹ́ ẹ̀jà lọ́nkẹ́ máa lura yín. alọkọ ìfaradà ní Mọ́kà ni ìgbà tẹ ẹ dé yẹ faradà yẹn ẹkọ ẹ jí kọ́ mọ̀ pé Al-Faozan lẹ bá lọ Al-Faozan orí wọn pé púpọ̀ ọmọ ìyá tẹ ṣe Mọ́kà ọlọ́mọdé odori ibú ńlẹ̀ àmín ká ọ̀rọ̀ kankan máa lọ lé. fàbáríkì ìláhì hajjati wa du'aiya. dẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe sọ owó ná Mọ́kà gbàtẹ́ dé yẹn máa yẹ ẹni tó mọ̀ náà náà pa. bẹ́ẹ̀ni àwọn ìyá bùtùlù. ẹ wo iye tí ẹ mú lọ Mọ́kà ẹ mà tún ní díẹ̀ mú wálé ẹ ṣe wá dé Mọ́kà tọ́fẹ̀ lè mọ forí màálù ìmú gàrí. gbogbo nǹkan Mọ́kà nìkan rẹ parí sí. Allahu Akbar. Mọ́kà ni tẹ́yìn báyìí lè lọ Mọ́kà tó dé torí Ceylon kò síbi tí o lè gbé mọ́ láyé. fàbáríkì ìláhì hajjati wa du'aiya. sí àmì ó sì dùn mí. àmì kọ̀sọ̀dì túkà mọ̀dì tọ́ra. ó yá sọlúdẹ̀rọ̀
ẹ bọ̀ ní àyè. وجئتك باكيا